Ní kíláàsì Tafsir tí a ṣe ní Juma tó kọjá, ibi àyà tàdó ní Suratul Jinn, ó ní wa anna dhananna an lan taqula al-insu wal jinnu ala Allahi kadhiba wa anna dhananna an la taqula al-insu wal jinnu ala Allahi kadhiba. Ọlọ́run ọba narrate fún wa ẹ̀kántà táwọn àlìjànú ní pẹ̀lú annabi sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba fi hàn annabi sallallahu alaihi wasallam pé wọ́n ń gbọ́ Qur'an tí ń ké, tó ṣe pé tá bá lọ pẹ̀lú zahirul Qur'an àti hadith Ibn Abbas radiyallahu anhuma ta kà ní bẹ̀rẹ̀ Tafsiratul Jinn, ó mọ̀ ìpá nabi ó wà wẹ́ nípa presence wọn. Àmọ́ Ọlọ́run ọba wá sọ fún annabi sallallahu alaihi wasallam pé wọ́n wà present ìgbà tí wà náà ké Qur'an, àgbàtán ké tó ké tán lára oore àti iyì tọ́lọ́run sí fún ànábì ní pé wọ́n gbé mẹ́sẹ́jì rẹ̀ lè bá àwọn màláíkà, lọ lè bá àwọn àlìjànnú ẹgbẹ́ wọn. Wọ́n wá narrate fún wa nǹkan tí ń ṣẹlẹ̀ ní wọ́ọ̀dù tàwọn àlìjànnú náà. Ó ní essence ilé and gẹ́bà ti ṣàlàyé àsìkò ìgbà tí Suratul Jinn sọ̀kalẹ̀, Ọlọ́run fẹ́ ṣe tasliya fánàbí. Tasliya ní pé Ọlọ́run fẹ́ console ànábì, ó fẹ́ múnú rẹ̀ dùn. Ọlọ́run ọba fẹ́ jẹ́ kí nǹkan rọrùn lára ẹ̀ torí nǹkan tí ń go through. Kí ni nǹkan yẹn? Àsìkò ìgbà yẹn Abu Talib ti kú, Khadija ti kú, so ànábì sallallahu wọn lọ sí Taif. Pétọ́ ó ti gbìyànjú àwọn ará Mákà ọgbà lọ́dọ̀ wọn. Àsìkò ìgbà tí ó máa lọ Taif kó tó kó Mákà ní sílẹ̀sì ìṣẹ̀lẹ̀. So bó ní ó sì jẹ́ iyì fánàbí àti tàfíbìtò ní wípé ìwà nábì má bànújẹ́ nípa wọn. Àwọn tó jù wọn lọ, àwọn tó lágbára jù wọn lọ, tó pé àwọn gan, some of them gan ní ma ń pè wọ́n, àwọn gbódòdó wà nábì. Lẹ́yìn ìgbà tán gbòdò tán gbà tán kọ̀, wọ́n tún gbé lọ sọ́dọ̀ àwọn èèyàn wọn. Ó dàbí ẹni tó ṣe pé wà ládùúgbò kan tí wọn ò fẹ́ kan mọ value rẹ̀ ń bẹ, káwọn ará àdúgbò rẹ̀ wá gbọ́ pé kọ́dà wọ́n ń gbọ́, wọ́n mọ̀ Amẹ́ríkà, wọ́n mọ̀ UK, ṣe mọ̀ pé wẹ́ẹ́ ni o, kọ́dà wọn bá bùn lówó, iyì rẹ̀ ti lékún. Then yóò máa jẹ́ bí ìfàbùkù kan, indictment fúnrú àwọn tí wọn ò gbà fánàbí, wípé kìí ṣe kó dòdó rẹ̀ ní ò clear. Èmi tí ń bẹ pẹ̀lú yín for years bí ọdún 11, some of them Yorùbá ẹ̀ẹ̀kan náà làwọn eléyìí gbọ́, pé kìí ṣe pé bóyá mẹ́sẹ́jì Qur'an nìkan ni ò clear, ẹ̀yin lẹ́yìn nífẹ̀ẹ́ inú ti yín ẹ̀ ti yọpo. So ara nǹkan tí Ọlọ́run ọba jẹ́ kó yé wa nípa àwọn àlìjànnú ni wípé wa anna dhananna an lan taqula al-insu wal jinnu ala Allahi kadhiba. Àwa ó sì dá wa lójú, àwárò wípé àwọn èèyàn àtàwọn àlìjànnú wọn ò ní parọ́ mọ́lọ́run, wọn ò ní ròyìn Ọlọ́run ọba pẹ̀lú tí ò ní, wọn ò ní fọmọ tì sí, wọn ò ní fìyàwó tì sí, torí pé a ní trust nínú wọn pé kí ni wọ́n parọ́ fún, àti wá tẹ̀lé wọn lórí ẹ̀, àtẹ̀lé wọn lórí ẹ̀. Àmọ́ ńgbà tá ti wá gbọ́ Kùránì yìí, tá gbọ́ tánà ní nǹkan ìyàwó pé mistake la ṣe, trust la fi tẹ̀lé wọn. Òun làwọn àfá ò fi mú bíbà yìí pé ó bá ti kan ọ̀rọ̀ àkídà, especially nígbà tó bá ṣe pàwọn yẹn bá ti dàkídà ìlú láwùjọ, because in tó yẹ kó rọrùn jù làkídà, torí pé kò ní le àtẹni tó wà educated àtẹni tí ó wà educated lórí fitra téèyàn wá, everybody yóò mọ̀, yóò simple, ẹgbẹ́ ma gbọ́n yójúmọ́ ni. Àmọ́ níjọ́ táwọn èèyàn bá ti wá dàrú tán, so nírúgbà wọn náà ń kọ́ ó pàtàkì pé kéèyàn mẹni tí ó mọ̀ àkídà rẹ̀ lọ́dọ̀ ẹ̀. Because so many things ló ti dàrú tí ó yẹ kó dàrú.
wọn làwọn sálàfù wá fi lé lórí àwọn èèyàn tó ń promote ilmul kalam pòun làwọn fẹ́ fi káwọn èèyàn mọ̀ Ọlọ́run ọ̀nà tó jìnà ni kódà tó ẹkú bá lídì síbì kan kò tún wá lídì ọ̀nà tó jìnà tó bá lídì síbì kankan kò tún wá lídì because ó padà tó ń kọ́ àwọn ṣùgbọ́n àtúnmí wá ó dàbí ẹni tẹ́ fẹ́ sọ fún ni wípé bẹ́ẹ̀ bá bí anybody àtólọlé ìwé àti òlọlé ìwé wípé nínú fóònù yà àti pépà yẹ̀ èwo ló wúwo jù fóònù àti pépà èwo ló kọ́dà kò ní láti wọ́n ó ṣe jù pátápátá wá fẹ́ ṣe experiment kó gbé lọ èyí ò ní ìdí kéèyàn lọlé ìwé kéèyàn wá sí pé nígbà téèyàn ní irú mẹ́tọ́dù yìí kéèyàn wá ní ọ̀nà mẹ́tọ́dù tó gbọ́dọ̀ fi ṣe ò ní pé ẹ bá gbé scale wa ọyẹ gbé sórí scale kí lè ìṣó ó ṣó 5 kí lè ìṣó ó ṣó 2 pé therefore 5 is greater than 2 is heavier than 2 then this one is heavier than 7 àkọ́kọ́ ni pé ìyá àgbàlagbà ìyá arúgbó tó fọ́kọ́ fẹ́ sọ ó kù bí ó ṣe read the scale ó kù bí ó ṣe mọ̀ 5 but nǹkan tó fẹ́ prove fún òfẹ́ kan nídìí tó ń lọ yẹn ẹgbẹ́ ìsọwọ́ bá ti gbé ìsọwọ́ pá ilé ìwòye lè ó tán ṣe bíbi ánsà tán lọ́nu irun tí ìlú kàlámù máa ń ṣe lù yóò fa nǹkan tí ò wúlógùn tó bá wá fagùn tán in the process especially fún pa fẹ́ mọ Ọlọ́run a fẹ́ mọ gẹ́ìbù a fẹ́ mọ gẹ̀bìyàt yóò wá introduce ṣùgbọ́n because ọ̀nà tó fẹ́ fi prove ọ̀nà tí ó fẹ́ kan safe ni so làwọn àlìjẹ̀nú ń sọ wípé àwárò wa anna dhananna alla taqula al-insu wal-jinnu lillahi àwọ òrò pé kò fẹ́ kan síwáṣẹ́ ọlọ́kàn pé àwọn èèyàn àtàlìjẹ̀nú wọ́n lè pààrọ̀ mọ́ Ọlọ́run ni wọ́n lè fi nǹkan tọ́lọ́run ọbọ̀ òtọ́ sí tì sí lẹ́yìn ìgbà táwí yẹn tán wọ́n ní Ibn Jawzi rahimahullah nígbà tí ó tó àyà ó ní dhanannahum sadiqina fi qawlihim àgbà wọn gbọ́ kó dòdò wọn sọ bí gbólóhùn wọn tán sọ wípé lillahi sahibatun wa walad bọ́lọ́wọ́n bá níyàwó ó lọ́mọ wa ma dhanannahum yakdhibun àrò pé wọ́n ń parọ́ hatta sami'na al-Qur'an títà fi gbọ́ Qur'an nígbàtà gbọ́ Qur'an tán ìrọ̀ wọn pa o so lẹ́yìn rẹ̀ wa annahu ọlọ́ni wa annahu kana rijalun minal ins ya'udhuna bi rijalin minal jinni fazaduhum rahaqa information yìí náà ń kọ́ Ọlọ́run fẹ́ ká gbọ́ because torí pé alamul jinn wọ́ọ̀dù wọn kìí ṣe wọ́ọ̀dù táwà fẹ́ ká mọ̀ and torí pé àwọn èèyàn máa ń lásìkò jà ilé àpálìjà ló ń bẹ o ṣe mọ̀ pé nǹkan tó bá fẹ́ kan ti wọnú náà làwọn èèyàn máa ń parọ́ sí gbígbọ́njú tí ẹ bá ṣe pọ́rọ̀ padà ti darí social media báyìí tó ẹgbẹ́ ní sí gbogbo nǹkan náà là ń rí àwọn èèyàn fẹ́ lè sọ fún wa gan pé tó bá dá Amẹ́ríkà báyìí kò sí sísímẹ́ bí nǹkan bá ṣe jìnà síyàn sí tó bá ṣe wọnú sí náà ní ọ̀rọ̀ sí máa ń pọ̀ bẹ̀ sí òun ni ẹ fi rí pé níjọ́ tí Lárúbáwá bá ti fẹ́ ròyìn èèyàn tó wà exceptional tí ò jọ ẹlòmí àbí nǹkan tó wà exceptional yóò pè nìyẹn ní abqari abqari bá ṣe fi ń ròyìn èèyàn náà sí sí ń ròyìn materials wọ́n pé wà abqari yìí ní hisan tọ́lọ́wọ́n bá sọ irú nǹkan tó bá ti rírí tí ò jọ tó mọ̀ àwọn èèyàn máa fi ń tì sí alamul jinni àbí alamul malaika anything téèyàn ò bá ti mọ̀ tó rírí ó sọ pé ó kọjá wọ́ọ̀dù yìí ó ti bọ́ sí rẹ́mù fiction ó fẹ́ sọ pé tóbi nù òun lẹ́fìrí pé ńgbà táwọn obìnrin tí Ọlọ́run bá ń sọ fún wa ń pa ọ̀rọ̀ Yusuf kí ni wọ́n sọ ma hadha bashara in hadha illa malakun karim eléyìí ṣe èèyàn beauty yìí kọjá téèyàn lè ní
àwọn náà pé kìí ṣe màláíkà torí màláíkà ò fẹ́ kan ní wà nílé Imratul Aziz àyíbáwò màláíkà ò lè jẹ́ ẹrú màláíkà ò lè jẹ́ ọmọ ọ̀dọ̀ àmọ́ beauty yìí always it's not of this world. Now alamul insi la wà yìí alamul jinn ń bẹ alamul màláíkà mẹ́tọ́ alamul jinn àti alamul màláíkà alamul gaibu ló jẹ́ sáwà. So anything tó bá ti ṣe pé èèyàn bá ti ń wò pé kò jọba nǹkan ó jù síbẹ̀ wọn ni. So làwọn fi sọ tó bá pè yẹn ní abkori ni pé ẹ̀ẹ́fẹ́ ń tì sí ọkùnrin kan ní jẹ́ abkor lọ́nà lárúbáwá ẹni ìyẹn wọ́n wá láwọn àlìjànú jí gbé bàtà àlìjànú jí gbé àwọn àlìjànú wá fún láwọn information kan sáà pé kò tó jọ bí wá ó wá dé padà sáàrin àwọn èèyàn wọ́n máa ń sọ àwọn àtàn kan fún wọn tí wọn ò gbọ́ rí lọ́dọ̀ àwọn àlìjànú báyìí tàbátà ti fẹ́ jẹ́ máa kẹsẹ̀ tí ó example gbogbo nǹkan ní òmò jọjú so pé irú nǹkan tó gbọ́ rí yẹn ní lárúbáwá ń pe gbogbo nǹkan tó bá ṣe kó ti yàtọ̀ sí irú nǹkan tí ó ṣe déédéé ní táàmù pé àkọ́rí ká ìmẹ́ni yìí ọkọjá àwọn àkáàrí ó ní àkọ́rí iṣẹ́ ẹni yìí material yìí ó yàtọ̀ sí ntarí so ọlọ́run bá jẹ́ kó yé wa nù súrà yìí pé ẹni alamu kọ́dà kìí ṣe alamu tàlìjànú nìkan bí nǹkan bá ṣe jìnnà síyàn sí béèyàn ò bá ṣe rí sí òun náà ni ẹ̀rọ ó ṣe pọ̀ nípa rẹ̀ sí sẹ́ẹ̀sì máa bí táwọn yẹn ti máa ń lò òun lẹ́fẹ̀ẹ́ rí pé ẹni tí kìí bá sábà relate máwọn èèyàn táwọn èèyàn sábà rí ní máa ń tóbi lójú ẹ̀yìn torí pé wọ́n mọ̀ speculate ni kò sínú nǹkan tó ní kó ṣe ó máa ń tóbi lójú wọn wọ́n lè ní bó ṣe wà kìí rìn bó ṣe wà kìí yàgbẹ́ kìí rẹ́rìn kìí ṣe kíní kankan nítorí pé wọn ò rí rí so àwọn kan náà máa ń lò láti fi rí ráyì fúnra wọn pé ẹni tó rí rí ó ti mọ ọ̀rọ̀ tó pọ̀ nípa rẹ̀ so torí pé àlìjànú alamul jinni ọlọ́run ọba ló fẹ́ kan lè sọ fún wa nípa rẹ̀ èyàn ò ní láti jẹ́ exceptionally honest and truthful kẹ́ tó lè gba information nípa àlìjànú bẹ́ẹ̀ kẹ́ tó lè gba information nípa àlìjànú yóò wà honest gan tó gbẹ́yìn náà ti rí bá àwọn nǹkan tó jọ náà kọ́ òun náà làyàn wọn fẹ́ ń parọ́ pé bá béèrè látijọ́ táwọn èèyàn ti ń sọ̀rọ̀ àkúdàáyá ibi títàn rẹ̀ máa ń parí sí òun náà ni pé wọ́n jáde báyìí kí n wo báyìí ó ti lọ ẹwọ́ gbogbo ẹ̀ ibi títàn rẹ̀ máa ń parí sí mo rí ìyáde yìí lọ́jà kọ́dà gan lẹ́yìn àtàkì pípẹ́ ọdún mẹ́ta mo wá rí wọn lọ́jà wọ́n ń ta kíní àkàn ní ilé ìsọ̀rọ̀ dámọ̀ ọlọ́lé àbíkẹ́síkẹ́ ní àlọ́ ibi títàn ó parí sí gbá ọ̀rọ̀ ọkọ̀ ọmọ wálé kíní àkàn ní rọ́mà so àwọn èèyàn máa parọ́ ọlọ́run náà ti fún wọn pé àwọn àlìjẹ̀nú fún agán wá surprise bí wọ́ọ̀dù tí wọ́n ṣe rí àwọn wá súnmọ́ wọ́ọ̀dù tiwa àwọn rí wọ́ọ̀dù tiwa ju bí àwa ṣe máa ń pa wọ́ọ̀dù tiwa lọ bó la ṣe mọ̀ ọlọ́run bá sọ fún nígbà tí ó sọ̀rọ̀ nípa Iblis innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawun òun àtàwọn ọmọ ogun rẹ̀ àtàwọn fámílì rẹ̀ àwọn ń rí yíbi tẹ́yìn ò ti rí wọn àyá Qur'an àwọn mọ̀ much nípa wa ju bá wa ṣe mọ̀ nípa wọn lọ and information are very very important Ọlọ́run bá jẹ́ kó yé wa pé gbogbo àlìjànú kọ́ ní sòdodo gbogbo àlìjànú kọ́ ní mùsùlùmí tí ó fi padà máa kọ́ṣà pé àtẹ lòmínà tó náà bá ṣe rúkíà tó ní àlìjànú ló sọ̀rọ̀ lórí ẹ̀ kankan wọ́n wọ àlìjànú lè ń parọ́ náà wà ó oríṣẹ́ pẹ̀lú mínà ń bẹ tó náà tó lójú ọgbà àlìjànú máa ń bá sọ̀rọ̀ náà ó sọ pé nǹkan báyìí lè parọ́ báwọn yẹn ṣe máa ń parọ́ náà àlìjànú náà ṣe ń parọ́ àwọn lágbára àwọn sì ń rí wa ju bá a ṣe rí wọn lọ and information yẹn yóò wúlò tàbá dé fẹ́ sọ̀rọ̀
díṣẹ́ nípa kahana tá ti ń sọ̀rọ̀ tẹ́ bá wo tí dọ́hìrò àyà wí dọ́hìrò àyà tó wà ní àtàwọn obìnrin tó hàn ní pé wípé ká sọ pálíjànú kan àbẹ́nì kankan ń gbọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ ń sánmà mọ́ sí gbána bí dìde ó ti close pẹ̀lú àyà Qur'an ó tẹ̀ pé àwọn àhádìsì kan wà tàẹ̀lẹ̀ rí tí ó jọ bí kó sẹ́kù ẹgbọ́n mi bọ́ lórí rẹ̀ àwọn àfáà ní àpá àwọn tán ní kò sí nǹkan kan tí ń jẹ́ kàhánà kankan kò sí mọ́ pé that is ká sọ wípé àlìjànú kan ń gbọ́ nǹkan kan ó wá ní líǹkì pẹ̀lú ẹnìkan tóun náà jẹ́ adágbégbá olóògùn babaláwo tí ń àpíìlì sí pé òdodo tálìjànú ẹ̀ wá gbọ́ ló wá páàsì sí náà lòdodo tó wà lọ́dọ̀ rẹ̀ pé lásìkò yìí láti gbá níbi pé kò sí mọ́ iná àwọn tán sọ iná àwọn afá àríkọ́dé ìyájá iná àwọn afá àrí Abul Abbas al-Qurtubi àtàwọn mìíràn ara àwọn kan tó sọ pé lẹ́yìn bàtà bí lọ tó ń sì kú díẹ̀ tó sẹ́kù pẹ̀lú irun wọn Ibn Hajar ń sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ kọ́dé ìyáde Imam Nawawi ló mú wá bí Sharh Sahih Muslim ọ̀rọ̀ yẹn sì dá nígbàtí ń sọ pa àdísì Ànábì sallallahu alaihi wasallam Muawiya ibn al-Hakam as-Sulami ó bí Ànábì wípé àwọn kan táwọn sí já ìléyà ó ní wípé a máa ń lọ lè bá àwọn kùhán àwọn tán wọṣẹ́ àwọn tí wọ́n ní líǹkì pẹ̀lú àwọn àlùjànnú Ànábì sọ pé innahum laysu bi shay wọn jámà kankan fàlátà tún so níbi àdísì yẹn kọ́lé ìyáàdì wa sọ gẹ́bí náà ṣe gbà wá pé kanatil kahanatu fil arab salasatu adrub pé kéèyàn jẹ́ káhìn lọ́dọ̀ Lárúbáwá ẹni tí ń woṣẹ́ ẹni tí ń sádágbégbá ẹni tó ní líǹkì pẹ̀lú àlùjànnú ẹni tí ń sọ pé òun mọ tó pamọ́ irú iṣẹ́ yẹn lọ́dọ̀ Lárúbáwá ìpín mẹ́ta ní type mẹ́ta ní ṣe irú àwọn information yìí tó fàátà fi gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ ní wípé anytime tá bá fẹ́ ṣe hamlu nusus tá bá rí nusus èèyàn gbọ́dọ̀ fẹ́ kàn mọ́ fact tó lọ pẹ̀lú nusus ni that is àwọn text Qur'an àbí hadith ṣe rí fact tó bá lọ pẹ̀lú nusus yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ bí tẹ́ gbé nusus lé àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà máa ń ṣe mistake a máa ń tún nùsùsù pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lásìkò tiwa tí ò sí lásìkò ìgbà tí násù tá ń tú tá bá fẹ́ ṣe báyẹn tó yẹ ká ṣe ni pé ká kọ́ tún násù náà káwọ̀ pé ṣé násù náà wá fẹ́ ká kó ilé ìsinú not that ká sọ pé òun ni násù òun so kọ́rí ìyá sọ wípé lọ́dọ̀ Lárúbáwá kahana mẹ́ta ni types alákọ̀ọ́kọ́ ahduha yakunu lil insan waliyun min al jinn ọmọ nìyàn tó ń jẹ́ káhìn tó jẹ́ babaláwo tó jẹ́ díkan tó lóhun gbòṣẹ́ tó lóhun rìnà yóò ní ọ̀rẹ́ kan àbí ọ̀gá kan àbẹ́ni tí ń àpíìsì ẹni tí ń àpíìlì sí tí ń pè náà àlìjànú àlìjànú ni ó jẹ́ master àlìjànú ó sì ní price tí ó béèrè lọ́wọ́ ẹ̀ yóò sì ṣẹbọ sí ni yóò pè yàtọ̀ sí púpọ̀ lọ́ọ̀ tó gbó nídìí agbára yóò ní yukhbiruhu bima yastarikuhu minas sam'i minas sama tó bá àlìjànú yìí ni ó máa sọ fún ní nǹkan tí àlìjànú yìí jí gbọ́ ní sama kọ́rí ìyá sọ pé wahadal this part type kahana yìí tó ń sọ pé mẹ́ta ni irú eléyìí batola min hina ba'atha Allahu nabiyyana sallallahu alaihi wasallam láti gbà tọ́lọ̀ ti gbá nàbí dìde lágbàrá wípé eléyìí ti tán because ẹ̀wọ̀n gan ni Qur'an sọ wa anna kunna naq'udu minha maq'ida lis-sam' faman yastami' al-an yajid lahu shihaban rasada
kó sì tó ká áyà yín kọ́ wa anna lamasna sama a test sama a rí pé nǹkan kan ti ṣẹlẹ̀ a try láti penetrate a try láti gọ síbi tá a máa ń gọ sí fawajadnaha muli'at harasan shadida wa shuba security lágbára ó wà full of security ó dàbí ẹni tó sì pé ó ní ìkan tí máa ń gain entrance pé gbogbo bí tá a máa ń gbà ẹni wọ́n ti block wọ́n sá ń wò wá ní o a lè kọjá o a rí pé sánmà kún kẹ́kẹ́ harasan shadida láwọn tí wọ́n ń sọ wọ̀ṣúhúbá ó tún kún kẹ́kẹ́ ní àwọn ìràwọ̀ tán fi ń jù wá ìràwọ̀ tí ń jù kó tó di pé ànábì dé lásìkò jàhílíyà bọ̀ torí pọ́lọ́wọ́n bá gbà dé Ọlọ́run jẹ́ kó pọ̀ sí lẹ́yìn ìgbà tán sọ yẹn tán wọ́n pa kí ló lè fẹ́ lè wọ́n wá àwọn ní pé wà á ná kúnná ẹgbọ́n kan kúnná tẹbá compare kúnná pẹ̀lú fàmọ́ yestamil ààna tẹ́lẹ̀ naqudu minha maqa'ida lis-sami a níbi tá a máa ń jókòó ní pàtì sánmà náhíyà sánmà tá a fi máa ń gbọ́ fàmọ́ yestamil ààna ẹn tó bá gbọ́ nísìn tó bá fẹ́ gbọ́ nísìn yajid lahu shihaban rasada yóò rí pẹ́tọ̀ ìràwọ̀ tí wọ́n jù ó ti dúódé o tí wọ́n jù mọ́ tó tẹ́ bá ti consider al'an pẹ̀lú kúnná nǹkan àyẹn tó ṣẹlẹ̀ náà láàrín fi ń wádìí káàkiri pẹ̀lú hadisi taka hadisi ibn Abbas kí ló ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìfìrí báyìí wọ́n á tó di pé wọ́n dé bá tún náhálà ní máa kà tí wọ́n gbọ́ Qur'an pé ní tó ṣẹlẹ̀ ní kí ni Ọlọ́run ọba fẹ́ ṣe Ọlọ́run ọba ò fẹ́ kí ẹnì kankan kó ní excuse àbí confusion nípa message tí ó fa náà because only the last message bó bá ṣe pé bánibí sọ̀sọ́lá sí ń gba wáyìí àwọn àlìjànú náà ní access òdodo ma wà lọ́dọ̀ àwọn méjèèjì àwọn ilé náà ma claim táwọn ilé ìṣẹ́ àwọn ilé náà ma claim tó pọ́lọ̀ ò fẹ́ kí nùbú wà kó dàpapọ̀ mọ́ kàhánà ó kọ́kọ́ blọ́ọ̀kù bẹ̀rẹ̀ náà kọ́kọ́ blọ́ọ̀kù ẹ̀ kódà tẹ́ bá sì ti wò parí súrà yìí ọlọ́run bá rí fàásì alimul ghaibi fala yudhiru ala ghaibihi ahada illa man irtada min rasuli fa innahu yasluku min bayni yadayhi wa min khalfihi rasula ọlọ́run ọba ló mọ̀ tó pamọ́ nǹkan tó pamọ́ kò ní fi hẹ́ nìkan káàfẹ́ tó bá yọ́nú sí lójíṣẹ́ òjíṣẹ́ tí ó bá wá fún ní gẹ́gbù yóò ọlọ́run tó protect message yẹn fa innahu yasluku min bayni yadayhi wa min khalfihi before messenger títí tí ó tó bá tó dọ́dọ̀ nǹkan ọlọ́run protect pé ẹnìkan kan ò ní ní access sí message yẹn kò ní ní access sí pé bí ṣe ń bọ̀ wá látọ̀dọ̀ ọlọ́run tó fi dọ́dọ̀ màláíkà tó fi dọ́dọ̀ òjíṣẹ́ tí ó sọ tó bá kó jíṣẹ́ náà bá tó ń gbà nǹkan kọ́ pé kí àlìjẹ̀nú àbáṣà àti nǹkan tó mix nǹkan míì mọ́ tó bá fẹ́ sọ òun protected ló fi sọ pé ń bẹ́ ní ìyàdé yìí ni pé from the point ìgbà tọ́lọ́wọ́ bó ti sọ tí message fi dọ́dọ̀ ẹ̀ wa min khalfihi tó bá tó dọ́dọ̀ rẹ̀ náà nǹkan gbà tí ó bá tún sọ kí kankan má mix rọ́sọ̀dà gbogbo tí ó fi sọ ní ó fi sọ ọlọ́run lóhun sí bẹ́ lè yá alámà an qad ablagu risalati rabbi ọlọ́run fi lè fi hàn wípé àwọn òjíṣẹ́ ń kọ́ ní tó ń gbé fún wọn bóhun ṣe sọ náà wọ́n ṣe sẹ́mìnẹ́tì tẹ́yàn bá wo nǹkan tó parí súra ó sọ̀pọ̀tì pípa pé kò sí kàhánà kankan lẹ́yìn kankan bọ́ sọ́nà ẹwà bẹ́ẹ̀ pé bọ̀tà àwọn díẹ̀díẹ̀ ìta wá rí tí ń ṣẹlẹ̀ ń kọ́ àwọn hadith ta bá rí ká fà àwọn hadith yẹn sí nǹkan tí ń ṣẹlẹ̀ ń já èlíyà tán bí ànábì tánàbí sọ pé báyìí ló ṣe rí ibi tánàbí tó sọ fún ọpá tánàbí sàṣẹ́lá wà ń jòkó tó sọ pé ìràwọ̀ bá já this Muslim ya tí nǹkan báyìí bá já lásìkò ìjà ilẹ̀ kílẹ̀ mọ́ ń wí á sọ pé wọ́n bí èèyàn ńláńlá àbí èèyàn ńláńlá kú tánàbí wá sáyà bá ọ̀hún bẹ́ẹ̀ kọ́ pé tọ́lọ́run bá ti decide alámàríkà àwọn màláíkà
kan wà lókè jù ní hamalatul arsh tí wọ́n bá decide yẹn àwọn màláíkà ó mì yẹ wọn báyìí wọ́n gbọ́n báyìí tí wọ́n fi tẹríba fọ́lọ́run ọba wọ́n ṣe subhanallah tábà mi gbogbo sánmà omi bí sánmà ṣe mì yẹn àwọn màláíkà tó wà ní sánmà tó tẹ̀lé àwọn náà wà àwé pé ọ̀dá pé nǹkan ti rẹ̀ tí ó fi di sánmà lé ayé àwọn tó wà sánmà lé ayé wà béèrè lórí àwọn tó wà lókè àwọn tó wà lókè lórí pé mọ́ dá kọ́lá rọ́bù lọ́wọ́n bá yín sọ wọ́n sọ fún wọn ibi táwọn ti ń béèrè yẹn àwọn àlìjànnú sánmà lé ayé nìkan náà làwọn lè gọ́gọ́ sí sánmà ò dúnìyà sánmà tí ó wà next sí wà tó pòun làwọn náà rí ibẹ̀ làwọn lè gọ́ sí so ibi tẹ́lẹ̀ ìbá ti ń béèrè pa kí ló ṣẹlẹ̀ tó sọ fún díẹ̀ tó ń gbọ́ mújímọ́lá náà ni kí ó gbọ́mọ̀ tafsir ọkọ̀ pé lẹ́sàn gbá Adéyẹmí òkú example so Adéyẹmí òkú tó ń ṣe òun pé èèyàn tiẹ̀ tó wà lórí rẹ̀ pé ńgbà Adéyẹmí òkú lọ máa sọ káàkiri Adéyẹmí òkú tó bá fi lè ṣe ẹyọ kan tí ó sọ tó bá fi rí bẹ́ẹ̀ yóò náà mọ̀ pé ìsọ fún yín ipò rẹ̀ ó ga wọ́n lò dòdò ni tírú ẹni ìyẹn bá wá ní bad intent tí ò ní tó jẹ́ ni tí ò fẹ́ gbọ́ òdodo yóò wá fi kíní ẹ̀ fi crossing ànábì ọlọ́ káhìn nínà kíní kan nínà so irú àdísì yẹn tá a bá gbọ́ nítorí yẹ ká gbé sí lóòótọ́ kìí sí bẹ́ẹ̀ gbogbo àwọn àfáà gbé sí o ká gbé sí tí ń ṣẹlẹ̀ ní jahiliya àkọ́kọ́ ni pé àyà Suratul Jinn kò sọ wípé bóyá ìràwọ̀ já even before kánábì tó dé ìtàyà wí o ní pé fàwàjàdínà amúlì àti harasan shadidan wa shuba ó tún pọ̀ sí ilé láti jàìlíyà náà ìràwọ̀ tí ma ń jábà mọ̀ kó mọ́ sí pé pọ́pọ́sì ẹ̀kọ́ ni pé ẹ fẹ́ jùkò máwọn èèyàn tí wọ́n ń gbọ́rọ̀ so tabawo Ọlọ́run fẹ́ protect wa yìí ó fẹ́ protect ẹ̀ kẹ má fi mix ẹ̀ má sí hero ìdán kọsẹ̀ tí ó sòpò ìdán yóò àpèlì sálìjànú kẹ má mix ẹ̀ mọ́ kàhánà ẹni tí ó ṣe kàhánà pé yóò wòṣẹ́ yóò ṣe bí babaláwo yóò àpèlì kẹ má mix ẹ̀ mọ́ ṣẹ́ẹ̀rù Ọlọ́run ti sọ features àwọn ṣùwárọ̀ pé ṣé Muhammadu jọ bẹ́ẹ̀ so àwọn nǹkan yẹn zohar Qur'an ni support tó ní kọ́dí ìyá ń sọ wípé ọ̀rọ̀ wípé káhínù kan ní wàlíyì kan náà àwọn àlìjànú tí yóò mọ̀ fún ní information pẹ̀lú nǹkan tí ń jí wà ádàl pàtì yìí bátọ́lá min hina ba'atha Allahu nabiyyana sallallahu alaihi wasallam lágbàtọ́nà ti bá rẹ̀ gbìdé sí ìmọ̀kọ́ ẹwà bèèrè pé inbox àwọn táwọn náà mọ́ wọn mú iṣẹ́ tí mi sì máa ráìtì ǹkọ́ kọ́ ní ìyádìíwá fún wa lẹ́zàmpù mi àfáàní táìpù kàhánà òun ni alìjẹ̀nú náà mọ́ fáwọn ẹ̀ní information ó ní an yukhbirahu kálìjẹ̀nú fún èèyàn rẹ̀ tó jára gbà kó fún ní information bima yatra'u aw yakunu fi aqtaril ard nǹkan tí ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ sẹ́mọ̀ pá àwọn múfù káàkiri èyàn gangan lè yí tó sẹ́kù àlìjànú múfù káàkiri ń tiẹ̀ ara tiẹ̀ fúyẹ́ òun sì ń rí wa àwọ orí ẹnìkọ̀ọ̀kan wa náà ló ní kọ̀rin wọ́n sẹ́rí bí tí ìṣù wà ò ní wípé ẹgbọ́tọ̀ ní kéèyàn gbọ́ information ọ̀tọ̀ ní kó wá kó wúlò nísìbá gbogbo wa táwọn náà bá ń lọ àwọnú bí àlùtì ní àwọn kìríkà ní a ma ń gbọ́ nǹkan bọ̀ tó gbé àmà àwọn tán sọ ń báyìí a ní bí attention sí Yusuf mọ̀ ti lọ sí ìlú òyìnbó sẹ́mà àgbọ̀ wọ́n ti dìbọ́tù Déwálé àgbọ̀ but àwọn ò mọ̀ Déwálé kò jẹ́ ká ní interest lágbàjá fẹ́ ṣe ìyàwó àgbọ̀ gbogbo nǹkan táwa náà ń gbọ́ àlùjànnú náà máa ń pìkẹ̀ òun náà ní signals bọ̀ kí ní ma wá ń ṣe ó ní pé kó tó di pé ọ̀tọ̀ ní kálìjànú ní information ọ̀tọ̀ ní kí wàlíyì rẹ̀ kó wà interested in information ṣé yóò wúlò fún
ṣẹ́gbọ́n mi yé wípé nísìn báyìí ẹni tí ń pe àlìjànú tó jọ́rẹ̀ rẹ̀ tí ń ṣe gbogbo nǹkan tí ń pè tí ń pe ọkọ rẹ̀ tí ń ṣe ìbádà rẹ̀ tí ń ṣe gbogbo ẹ̀ fún ká ló ń wà Kánò kálàjànú wà lẹ́kọ̀ọ́ àlìjànú wá gbọ́ information kan lẹ́kọ̀ọ́ kó tó lè wúlò fún ọ̀rẹ́ rẹ̀ Kánò torí pé ìtàn fẹ́ fi ṣe ni pé òun fẹ́ jùlẹ̀ níbẹ̀ àbíkẹ́nìkan wá bá kó ní nǹkan báyìí ó ṣẹlẹ̀ kó tó lè rí so kọ́nà information bá wà sí wíkẹ́ sáà sí gbogbo èèyàn náà ló sáà ní interest pé òun ní information so ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn àlìjànú náà tó máa ń survey ilẹ̀ wọ́n máa ń pick signals àti information lórí ilẹ̀ tí kìí sí sánmà kọ́dé ìyá àdín sọ pé ó lára type kàhánù ó ní tó bá pick ẹ̀ tán wa ma khafiya anhu mimma qaruba aw ba'da nǹkan tó bá pamọ́ fún ní tó súnmọ́ àbí tó jìnà àjànú pick ẹ̀ irú eléyìí wa hadha la yab'udu wujudu pẹ̀rù rẹ̀ sì wà a lè rule out a lè rule out so gbogbo àwọn tẹ́rí táwọn náà máa ń sọ páwọn náà fẹ́ máa ti ń ṣẹlẹ̀ yàtọ̀ fáwọn míì táwọn náà jẹ́ frosters tán jẹ́ tristers ẹlòmíì náà ń bẹ gbogbo àwọn tẹ́sọ̀ pé lábájá wà ń ṣẹlẹ̀ ó ń rìnà ó ń ṣe kíní kankan àlìjànú lè fún ní information ní jẹ́mi actoral act tẹ́ bá sì ti wò lọ́pọ̀lọpọ̀ wà information ẹyọ kan náà ní máa ń correct tí wọ́n wà sọ ní ẹ̀dọ́ba ọ̀kan bẹ́ẹ̀ náà pásítọ̀ Nàìjíríà ní tó wà tó padà fi níyì lójú àwọn èèyàn tí padà fi ń dá wọn lójú òjú wípé bó súnmọ́ àmà sọ ní ògùn wọn fún ní information ni pé Abacha ó pé Abacha ò ní pẹ́ kú ó sì bọ́ sásìkò pàbájá kú ó sì di stand so wọ́n ní táìpù ẹlẹ́ẹ̀kejì ní táìpù wọ́n ní eléyìí kò sí pé ó jìnà ó lè wà lakinnahum yasduqun wa yakdhibun àmọ́ ìfún ìbẹ̀lẹ̀ yìí náà ń kọ́ wọ́n máa ń parọ́ wọ́n sì máa ń sòrò èyí tán bá fún náà ń kọ́ because ṣe mọ̀ pé ní sí information ọ̀kan ló ní ó sì ní ìdáwọn èèyàn tó client pọ̀ yóò kó bó kí ní òsì ń fi lè nípa wọ́n máa ń parọ́ wọ́n sì máa ń sòdodo so wan nahyu an tasdiqihim was sama'u minhum pé bóyá ká believe fún àbí ká gbọ́ lọ́dọ̀ wọn is general pé kọ́dà àtà èyí tálìdẹ̀nù náà ń pè kì káàkiri náà ń kọ́ ó bá dọ́dọ̀ wọn náà ń kọ́ irọ́ pọ̀ ju nǹkan tó wà ń bẹ̀ lọ ó di méjì òun lẹ́fì gbọ́ pé gbogbo àwọn míì torí pé àlìjànú ti fẹ́ nìkan ní information ó wé ẹyọ kan ó correct ó parọ́ èyí ó ṣe prediction 100 ẹyọ kan náà yóò get right níjọ́ tó bá get it wrong yóò sì máa parọ́ yóò ní Ọlọ́run ló sọ fún yóò wrong ọ̀kan mẹ́rin pásítọ̀ Nàìjíríà títí ń sọ fún òun jẹ́ president Nàìjíríà Ọlọ́run ló sọ fún kò jẹ́ president ìsín kò bára contest mọ́ àwọn èèyàn rẹ̀ ò sì bí pé bóò ní sọ́lọ́wọ́ wà parọ́ ni ó wà lọ jòkó síbì kan so ẹlẹ́ẹ̀kejì nù afáàlì tẹ́lẹ̀kẹta nínú àdúrọ́bù anwa'ul kahana òní almunajimu àwọn tó pé ìràwọ̀ stars làwọn study tí wọ́n wá líǹkẹ̀ mọ́ṣẹ́lẹ̀ tọ́ ilé wa hadha ad-darbu qad yaghfiru ilayhi yakhluqu Allahu ta'ala fihi li ba'di an-nasi quwwatan ma àwọn kan bẹ́ẹ̀ náà àwọn ẹ̀tọ́ Ọlọ́run bó fún wọn lágbára níbi nǹkan yìí tí pípẹ́ àwọn lè líǹkẹ̀ bẹ́ lakinna al-kadhiba fihi aghlab àwọn bí òun náà kọ́ irọ́ ló pọ̀ jù mẹ́ òun lẹ́fì ní pé gbogbo àwọn èèyàn tán máa ń kílẹ̀ òpínlẹ̀ ayé ọ̀pá rẹ̀ àṣẹ ní máa ń dì
à ń torí wípé ẹ̀dàkẹ́ bá wa ándùn wọn kẹ́ bá rọ wọn lọ́bẹ̀ so lẹ́fẹ̀ẹ́ pé gbogbo àwọn èèyàn tí láwọn máa ń wo iṣẹ́ òun wo kíní kankan yóò fèèlì yóò sọ fún yàn pé mo ti wo ìwọ ló jọba èèyàn ó ti rọ owó kalẹ̀ pé ọba jọ ọmọ yóò ní àkílò wá ṣẹlẹ̀ àkílò ṣẹlẹ̀ báwo lẹ́fẹ̀ẹ́ pé kọ́lá wọn ń gbé lómi lọ sí FCC wọ́n ń gbé ọ̀bá lọ́wọ́ ìgbà ó ti gbá mi sẹ́ẹ̀sì mọ̀ pé ẹni tí ó gbé lọ sí FCC náà fẹ̀kan tí mo tí ó wí kò ní sọ pé ó ṣe babaláwo kọ́ babaláwo sínú nǹkan kò sínú òfin yóò ní ó gbó lọ́wọ́ by false pretense by kéré kan tó fi inú fi sọ pé ìtí ń gbínú wọ́n ni wal-kadhibu fihi aidan aghlab wọ́n ni wa min hadha al-fann nínú nǹkan tanjimi ni al-arafa wa sahibuha ar-raf kí ni jẹ́ bẹ́ẹ̀ wa huwa alladhi yastadillu ala al-umur bí asbabin wa muqaddimatin yadda'i ma'rifataha biha ẹni tó ṣe pé nìsìn ó ti láwọn tools ó láwọn means tó ipò òun ni ó padà mọ́ jẹ́ indicator tó pá báyìí nìkan yóò ṣe rí báyìí tó ipò ti study rẹ̀ àwọn link yóò ṣe ìgbàmí kò ní ṣe so in essence in tí afẹ́fà yọ ń bí kìíní òun ni wípé a rí àwọn àfáàjẹ́ kó yé wa pé kàhánà pé under kahana náà sì ni pé aljanu lè pick information but kìí ṣe sánmọ̀ nìkan l'aljanu ti ń pick information. I think that point ká mọ̀ dáadáa so that a ní mix ẹ̀ mọ̀ ní Qur'an sọ because Ọlọ́run bá sọ fún wa wípé àwọn aljanu yìí o yastarikuna sama àbí Ọlọ́run pé ala innahum ani sam'i lama azulun pé ká gbọ́ yẹn àti yẹ̀ wọ́n kó mẹ́ ọ̀tọ̀fó láti tó wá sọ pé ní ìsùn tó ń gbọ́ iná ni náà ṣe bí ó náà ni àyà náà ń wí o náà ni àyà náà ń wí ṣe mọ̀ pé illa man khatfa al-khatfa fatba ṣàbùn fàákẹ́ Suratul Hijr àbí o ní pé ẹni Suratul Safat náà ẹni tí ó píkẹ̀ khatfa àbí fàtbá ṣàbùn fàákẹ́ ṣẹ́bọ̀n náà ni Surah sọ wípé faman yastamil an àbí yajillahu shi'aban rasada kí ni rasad mean ar-rasad àbí ar-rasid ó mean al-hafiz nǹkan tí ń protect nǹkan tí ń sọ ṣẹwọ́n mi ṣe rí khatifa al-khatfa yìí ìtumọ̀ ẹ̀ náà ni yastarikuna sam ẹ̀wọ̀n tẹ́yìn àbúrò khatifa yastarik ó fẹ́ jalè nǹkan because n tán pè lólè ní pé ẹni tí ó mú nǹkan fi khufya khatfa ní pé yóò sáré fẹ́ píkẹ̀ bọ̀tì ìrọ́ ló mú torí pé kò fẹ́ kan rí ibi súnmọ́ bí tí ó ti ṣe ẹgbọ́ even at that tí bá ti ń súnmọ́ ní ṣíàbò ti tẹ̀lé àmọ́ kò sọ wípé bóyá àlùjànnú ò lè gbé information wa kò wá sọ pé information yẹn gbọdọ̀ wá láti sánmọ̀ tó bẹ́ pàbárí yóò yẹnjú pòròpò yẹnjú ẹ̀ pé èyàn wọn ma ń gbọ́ kọ́lá pàbárí gbogbo àdís gẹ́gbẹ́ gbogbo kẹ́ẹ̀sẹ̀ ọ̀rọ̀ yẹn tó wọ́n bọ̀rọ̀ àlùjànnú ni wọ́n wá fi rọ́kùn yes àlùjànnú sì ń bá àwọn èèyàn sọ̀rọ̀ dì sí àlùjànnú sì ń fáwọn èèyàn ní information dì sí ẹgbọ́n mi àlùjànnú sì fún ọ ní information tó ṣẹlẹ̀ but time wípé tí máa ń ṣẹlẹ̀ ó ní wípé time differentials náà wà láàrin ìgbà tí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ táwọn kan gbọ́ káwọn kan tó gbọ́ nísìn báyìí kankan ti lè ṣẹlẹ̀ l'Ábùjá tó ṣe wípé àwọn táwọn jẹ́ close kìíní wọ́n ti mọ̀ ẹgbọ́ ó dá lẹ́kẹ́yìn tó gbọ́ torí wọ́n fọwọ́dì tọ́ irú eléyìn àlùjànnú lè ti gbọ́ nírúgbà táwọn fọwọ́bò tó wọ́n fún wà líyẹ̀ because iṣẹ́ tó ń bá ti wá sọ tóhun sọ owó wà á parọ́ lágbàjá ti kú wọ́n sọ fún ẹmọ̀kẹ́ sọ fún I have a vision God told me yóò wò pé yóò jẹ so àlùjànnú sì ń fáwọn èèyàn ní information but ká sọ wípé bá information tán fún wọn
sánmà náà wọ́n ti ń gbọ́ in tí súra ilé ìfẹ́ establish ò ní pé kò sí irú nǹkan báyẹn mọ́ ọ̀rọ̀ kọ́dé ìyá àdìmọ́ka yìí then nínú àwọn àfá tó ṣe pé òun náà tó sọ̀rọ̀ nǹkan báyìí òun ni Abul Abbas al-Qurtubi ó sọ nǹkan tó pàtàkì kí n kà àwọn náà kò tó lè máa continue nígbàtí Ibn Hajar náà ló mú ọ̀rọ̀ rẹ̀ wá ó ní okay Ibn Hajar sọ pé okay Hadith 5,762 Hadith Bukhari but ọ̀rọ̀ Abul Abbas al-Qurtubi ni mo fẹ́ kàmbẹ̀ nígbà tí Nàìjíríà ń ṣe ṣàrú ọ̀rọ̀ yìí Bari apa yang para mama kan ni bari teri now Abul Abbas al-Qurtubi níbi hadith yẹn eri gan kọ́kọ́ la Qurtubi lọ kò jìnnà púpọ̀ bẹ́ẹ̀ jẹ́ kan paragraph ẹ̀ tẹ́bá wo Sharh Fathul Bari lẹ́yìn qawluhu the first paragraph then second paragraph náà tó bẹ̀rẹ̀ pẹ̀lú qawluhu then lẹ́yìn then third paragraph náà bẹ̀rẹ̀ pẹ̀lú qawluhu níbi third paragraph náà lẹ́tì wá rí qala al-Qurtubi Abul Abbas al-Qurtubi níbi Sharh Fathul Bari 5,762 so Ibn Hajar ń ṣe ṣàrò tẹbà ibi ṣàrò yẹn ẹ̀rì paragraph mẹ́ta paragraph láàkọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú qawluhu paragraph ẹlẹ́kejì bẹ̀rẹ̀ pẹ̀lú qawluhu paragraph ẹlẹ́kẹta bẹ̀rẹ̀ pẹ̀lú qawluhu lọ́ndà qawluhu paragraph ẹlẹ́kẹta yẹn gbàdẹ́bà ti wo line 1 2 3 4 5 6 níbi line ẹlẹ́kẹfà ní qala al-Qurtubi Qurtubi sọ wípé kanu fil jahiliya yatarafa'una ila al-kuhan fil waqa'i wal ahkam àwọn Lárúbáwá lásìkò jahiliya wọ́n máa ń gbé ọ̀rọ̀ wọn lọ ọ̀dọ̀ àwọn adágbégbà àwọn tán woṣẹ́ àwọn bàbá aláwo àwọn tán rìnà fil waqa'i wal ahkam ẹni ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ àbẹ́ni ìdájọ́ tán bá fẹ́ òun lẹ́gbọ̀n báwọn ilé ìmọ̀ sọ pé yìí tí fá dá ní tí fá dá pé lásìkò jàhílíyà wọ́n máa ń gbé lọ́bẹ̀ wa yarji'una ila aqwalihim wọ́n sì máa ń padà sí tán bá sọ wọ́n máa ń rí láì lórí opinions wọn wa qad inqata'atil kahana bil ba'thatil muhammadiyya kahana wípé èyàn ó máa gbọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ àlìjànú láti sámá èyàn ti kọ́ọ̀tì pẹ̀lú gbígbà náà bí dìde ẹwà gbọ́n tó ń wí lákin baqiya fil wujudi man yatashabbaha bihi bó sì ṣẹ́kù láyé ẹni tó ń fẹ́ máa jọ because pé gbogbo ẹni profession tó bá ti wà
kódà kó má ní reality má ẹgbọ́ àwọn kan sì mọ́ jíṣọ́ wọ́n sì mọ́ ṣe lọ náà ni àwọn kan ó jogun ẹ̀ wọ́n mọ̀ apàrọ̀ yòókù náà ma lakin baqiya fil wujud ma yatashabba bi wa thabata nahyu an itiyani nahyu pé ká má lọ lè bá wọn orin ilẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam fala yahillu itiyanuhum wala tasdiq òun náà tún stéètì pé kàhánà ti court ó tẹ̀sí pé Ibn Hajar òun lọ sí pé ó sẹ́kù àmọ́ díẹ̀ àmọ́ zahir Qur'an ní sọpọ̀tì fún sí ní ẹ̀mọ́ kìí ṣe gẹ́mùsọ kìí ṣe pé túnmọ̀ ẹ̀ ní pé kó tó di wípá Nábì ìdé àwọn ìràwọ̀ máa já ìràwọ̀ ń já ìràwọ̀ ń já àmọ́ kìí ṣe pọ́pọ́sì ẹnu nígbà tí Nábì ìdé tọ́lọ̀bá Nábì dìde ìràwọ̀ ń já sí ó wá tún ní pọ́pọ́sì pé àwọn àlìjànnú tán yọ nǹkan gbọ́ òní àmọ́ torí pé Ọlọ́run ọba fẹ́ protect wa yìí and Qur'an jẹ́ the last message kí nǹkan kan má mix ẹ̀ kí nǹkan kan má dàrú kí nǹkan kan má lọ́mọ kí nǹkan kan má jọ òun lè fi rí wípé ìgbà tánàbí ó dé lògùn ò fi ṣiṣẹ́ mọ́ òun lẹ́fi pé lásìkò tiwa ogun ò ṣiṣẹ́ mọ́ tó bẹ́ sáyẹ́nsì ní padà ń di gọ́sì tí wọ́n pé pure ìmọ̀ lókù bí pé kọ́lọ̀ sọ pé tọ̀ gbogbo nǹkan tẹ́dà ní láti mọ̀ látọ̀dọ̀ Ọlọ́run wọ́n ti parí ẹ̀ ìyókù ọpọlọ yín gbé ẹ má fọpọlọ yín ṣe ìyókù ìyẹn ló ti yẹ kó ṣe pé ló fi pa àwọn mùsùlùmí náà bẹ́ẹ̀ náà kọ́kọ́ gba wájú mùsùlùmí ló àwọn àfáà mùsùlùmí tán wá sáájú nù pé ẹ pé kò sí kọ̀rọ̀ àfáà ti lọ́dọ̀ wọn pé gbogbo superstitions kò ní sí kó tó di pé Christianity tó gbà wípé ẹ lè lo observations kẹ́ ẹ fi arrive síbi tí truth wà ó lè làwọn fífẹ̀ kan participate àwọn scientists ẹ ní rí inú history Islam wípé àwọn mùsùlùmí o wọ́n alẹ́ nìkan o òun lo observation wọn torí pé Ọlọ́run bá ti fọpọlọ tí wọ́n mọ́ tí wọ́n pẹ́tọ̀ wá yìí ó ti dé ó sì ti yọ ọ̀rọ̀ superstition kó pé any other thing tá bá nímọ̀ tú wá yìí Ọlọ́run bá pè wá sákèsí pé afala yanzuruna ila al-ibil pé ká ṣe nazar pé wa ka'ayyin min ayatin fi samawati wal ard yamurruna alayha wa hum anha mu'ridun sanurihim ayatina fil afaq wa fi anfusihim hatta yatabayyana lahum annahu al-haqq àwọn àyà yẹn wa fil ardi ayatun lil muqinin wa fi anfusikum afala tubsirun so lè fi ní rí pé kan sọ pé ẹnìkan ó lóun gẹ́ẹ̀tì nǹkankan through observation káwọn aláṣẹ mùsùlùmí kan wá tako but kí Christianity tó gẹ́ẹ̀tì right only òun ni pé ń jọ téèyàn bá fi lè gẹ́ẹ̀tì ọ̀rọ̀ bí nùbúwà ṣe wá distort ọ̀rọ̀ ilé ayé yín ló rọrùn jù láti yẹ tẹ́ẹ̀nà bá wá wò nǹkan ò nígbà táwọn mùsùlùmí tí wọ́n padà retrogress òun náà coincide mọ́ nígbà tí gbogbo àǹkíní padà tó wà nínú táwọn èèyàn kún superstition bá àwọn ẹ̀dá Ọlọ́run gbogbo alẹ́ padà máa gbọ́ tán pé wọ́n sọ pé nìkan bẹ àlùwàlá kan tó ti ṣe náà nílò fún 40 years pé àlùwàlá kan fún 40 years ẹ̀mí ó béèrè pé ṣé ó níyàwó àbí kìí sáà ṣe só nìkan ní sáà máa ń já àlùwàlá ó sàgbákónú ó bá fi lè níyàwó wọ́n mìí kó dárùn jánábà kò tún wẹ́ tọ́ wọ́n á ṣe pé wọ́n ń pọ̀ sí àwọ̀ rẹ̀ náà lára náà látẹnu so gbájú gbogbo àwọn kìíní yìí dé àwọn kìíní kan wòlé Ọlọ́run kìíní kan ṣe kìíní kan kìíní kan kìíní kan ṣe àwọn wòlé Ọlọ́run lè dájá kìíní kan lè di kìíní kan kápọ̀ torí pé nǹkan tán bá bọ́ fẹ́ kan pure tẹ́lẹ̀ so tá a bá gbọ́ eléyìí yé báyìí a sì tọ́mọ́ kàwọn àhádìsì yẹn náà yókù náà lọ but kí nǹkan fi hàn wá pé ara àwọn àfáà tí wọ́n náà sọ lórí pé àlùjànnú lè máa lọ fi àtọ́rọ̀ art ó sì fún ọ ní information
bẹ́ẹ̀ tó sì yóò sì true because nǹkan tó fẹ́ kan sọ fẹ́ kan ṣẹlẹ̀ ìwọ kan tí gbọ́ ni ṣẹgbọ́n bí ẹ̀hẹ́ ó ti ṣẹlẹ̀ kìí sọ pé Ọlọ́run ti decide already kọ́dọ̀ tẹ́lẹ̀ rí kan wọ ìwò tí gbọ́ any information tí yóò bá ti gbọ́ ní ìsìnà ni mọ́ jẹ́ sí yàn má bá lẹ́nì kan bá ti kú láti jẹ ìta tálìjànú wà àwẹ́ tí wò tí wà àwẹ́ tó wá sọ kalẹ̀ pé ọya ti kú ẹ̀yìn jọ́dọ̀ wà àwẹ́ náà wọ́rọ̀ pé jọ́ náà ló ti ṣẹlẹ̀ so point yẹn wà very very important pé bó láti fẹ́ ṣe pàpẹ́ wọ́n láwọn àlùjànnú gbọ́ mọ́dẹ̀ wọ́n tó wá ń gbọ́ báyìí ká sọ pé wọ́n sì ń gbọ́ náà ní bọ́lọ́wọ́n bá ṣe wá torí pé àwọn áyà tó tẹ̀lé áyà yìí ó fi hàn pé wọn ò gbọ́ mọ́ tọ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n bá sọ ilé ìtàn Ọlọ́run wá sọ fún wa pé wa annahu kana rijalun minal ins ya'udhuna bi rijalin minal jinni fazaduhum tẹ́ bá ti bá yà iṣẹ́ lọ ẹ̀yin ó rí pé Ọlọ́run bá ti establish ní pé líǹkì gan ń bẹ láàrin àwọn èèyàn àtàwọn àlùjànnú àbí pẹ̀lú àyà pé àwọn kan ń bẹ nínú àwọn èèyàn wọ́n máa ń sáàdì àwọn kan nínú àwọn àlùjànnú ẹ gbọ́ Ọlọ́run bá ti jẹ́ kó yé wa pé líǹkì ń bẹ láàrin àwọn èèyàn àtàwọn àlùjànnú even without to pé ọ̀rọ̀ sánmà kíní yẹn upgrade ni pé líǹkì ti ayé wọ́n lò wọ́n sì wà bọ̀ torí pé ṣẹ́rí master tóhun náà fẹ́ sọ pọ́gá lòun ó gbọ́dọ̀ máa kàrámà tí ń ṣe pé wọn ò tí gbé wá a sì retí information ẹ̀ látò ìsánmà ẹ̀hẹ́n so nígbà tọ́nà ti block ẹ̀ tán àwọn àlùjànnú yóò sì tó máa parọ́ fáwọn eléyìí náà pé sánmà làwọn ti ń gbé ẹ̀ kó fi lè tà pé àwọn kan bẹ́ẹ̀ nínú àwọn èèyàn ya'udhuna bi rijalin minal jinni tí wọ́n máa ń sáàdì àwọn èèyàn kan nínú àwọn àlùjànnú fazaduhum rahaqa ìgbà táwọn àlùjànnú wá rí pé wọ́n ń sáàdì àwọn wọ́n wá lékún ìtumọ̀ àyà yìí ẹlẹ́ tú bí ọ̀nà mẹ́ta pé kẹ́ẹ̀tú wípé àwọn kan bẹ́nu àwọn èèyàn tí wọ́n ń wá sọ pẹ̀lú àwọn kan nínú àwọn àlùjànnú nígbà táwọn sọ pẹ̀lú wọn fazaduhum rahaqa àwọn àlùjànnú wá fẹ́ kan wá jẹ́ kí ìsọnù wọn dọ̀lálù wọn kó tó increase ya ó dàpọ̀ gbára lé wa tó sọ fún pé báyìí ọ̀kan dẹba tú báyìí nísìn tó rahaqa sí dọ̀lálù then ẹ tó lè tú wípé àwọn kan bẹ́nu àwọn èèyàn wọ́n máa ń wá sọ wọ́n máa ń gbára lé àwọn kan náà àwọn àlùjànnú fazaduhum rahaqa ó wá jẹ́ torí rẹ̀ táwọn àlùjànnú ti notice ẹ̀sìn wọ́n wá ń dẹ́rù bà wọ́n sí tí rahaqa tí ó jẹ́ pé yóò jẹ́ ìbẹ̀rùbà bóò ni ó ṣe jẹ́ bẹ́ẹ̀ ó ní pé wọ́n máa ń tó rahaqa sí dhullu ìyẹpẹrẹ ìyẹpẹrẹ a sì máa ń tó rahaqa sí ithmu ẹ̀ṣẹ̀ a sì máa ń tó rahaqa sí aibu àléébù a sì máa ń tó rahaqa sí zulmu so whichever one tẹ́yàn bá tún bẹ́ pé nígbà táwọn àlùjànnú ti gbé àpọ́dà fáwọn ilé yìí wọ́n kà wá lọ́gàá afẹ́kan ti dọ̀gá ìyìn àtàlìjànnú nù àwọn náà fẹ́ kan wá mislead wọn sí ọ̀kan then wọ́n yẹpẹrẹ wọn sí ọ̀kan nù then wọ́n yé kan lékún lẹ́ṣẹ̀ sí ọ̀kan nù then wọ́n fa àlébù wọn ó lékún sí tọ́ tẹ́ bá wo áyà yìí Ọlọ́run bá dákọ̀ rijalun minal ins ó ìdúnà kọ̀ rijalun minal jinn in táwọn sálàfù wá ń wí according to tí mú kọ́ yí mú wí rahimahullah ó ní wípé kò sí òjíṣẹ́ àbánábí
nínú àwọn àlùjànnú kò sójíṣẹ́ àbá nábì Ọlọ́run nínú àwọn àlùjànnú pé in tí àwọn ní òun ni nuzur àwọn olùkìlọ̀ tó ṣe pé wọ́n gbọ́ lọ́dọ̀ ànábì kan wọ́n máa rọ̀ lè kìlọ̀ fún wọn ní bó láṣẹ mọ̀ yẹn wọ́n lọ́lọ́run ọba nígbà tí ó sọ ní wa idh sarafna ilayka nafaran minal jinni yastami'una al-Qur'an falamma hadaruhu qalu ansitu falamma qudiya wallaw ila qawmihim munzirin wọ́n lọ bá wọn jọ tán kìlọ̀ fún wọn a ní táyẹ̀ bá sọ pé ìbọ̀ tó bá ti lọ kìlọ̀ fún wọn òjíṣẹ́ làwọn náà jẹ́ inú kọ́ ìmì náà wọ́n sọ láfíwọ̀ sí pé èèyàn gan náà lè kìlọ̀ tí èjì òjíṣẹ́ wa ma kana al-mu'minuna liyanfiru kafa falawla nafara min kulli firqatin minhum liyatafaqqahu fi din wa liyunziru qawmahum idha raja'u ilayhim la'allahum yahdharun pé kárí nínú yín àwọn kan tó ìpé bá nǹkan bá lọ sí jihad àwọn àkọ́lọ̀ lè kọ́ nípa ẹ̀sìn wọ́n bá kọ́ ẹ̀sìn káwọn wá lè kìlọ̀ fáwọn ìjọ wọn táwọn náà bá padà sọ́dọ̀ Ọlọ́run bá lò pé kán kìlọ̀ lẹ́sà pé wọ́n sànábí Ọlọ́run wọ́n wá ní àáyà tó wá sọ pé ya ma'shara al-jinni wal insi alam ya'tikum rusulun minkum Ọlọ́run pé rusulun minkum ó ní ya ma'shara al-jinni wal insi Ibn Qayyim pé ya ma'shara al-jinni wal insi Ọlọ́run bá wí rusulun minkum kò mí ìgbé bóyá àwọn méjì ni ó jẹ́ èyí tí rusulun minkum bá ti lọ báwọn èèyàn ìtumọ̀ ti correct pé ṣé òjíṣẹ́ ò wá láàrin yín nísìn báyìí tí mo bá rí nílùú a ní tribes méjì ká ní tribe kan bẹ lẹ́sàmù ń jẹ́ house ọkùnrin tí ń jẹ́ Khazraj àmá àwọn méjèèjì kọ́ Ansar ni wọ́n bọ̀ kó ṣe rí pé níjọ́ tí inú gbogbo wọn méjì wọ́n ní professor tó pọ̀ àmọ́ professor wọn house nílùú ẹjọ́ nísìn báyìí wọ́n dàbí kí n sọ fún yín nísìn pé lápá wọn ní ibi tí professor sí pọ̀ jù ní Èkìtì tọ̀ kò mí ìgbé gbogbo olé Èkìtì ó lè pẹ́ bẹ́ẹ̀ sọ sí ibi kan náà ló concentrate sí ní tẹ́mọ̀ sọ pé tọ̀ ẹ́sì fún gbogbo Èkìtì pé Ọlọ́run bá kàn bá èèyàn àtàlìjẹ̀nú tó bá dápọ̀ orúsù ló mí ń kún tó bá ti wà náà kánú wọn ní kó ti correct tó pé kò sí kankan náà sálàfù wa ti ń sọ pé iṣẹ́ wà náà nínú kọ́ yìí fi mú pí ní fi sàlàyé rẹ̀ wọ́n wá sọ fún pẹ́tọ̀ bó láti wá sí pẹ̀lú àyà ìgbé sí bọ́lọ́wọ́n bá sọ wípé wà máa sáà náà mìíràn súlé wà máa sáà mìíràn kọ́pílẹ̀ kọ́mìíràn sí ilá rìjálá múhí ilẹ̀ ọlọ́rin rìjálù náà múhí ilẹ̀ wọ́n wá ń tọ̀ wà náà ó ká náà rìjálù náà ins ya òtó náà bí rìjálì méjì ọlọ́run apá àwọn àlìjọ́ náà ní rìjálù pé tọ́lọ́ bá ti pa àwọn àlìjọ́ náà ní rìjálù kọ́tọ̀ ilá rìjálù kọ́tọ̀ àti jẹ́ rìjálù èsì tí fún nǹkan yìí mú fọ́ níbi tọ́rípìlì hijratẹ́nì ni pé rìjálù minal jinni ni wọ́n wípé ó dàbí pé àwọn pé rìjálù min khashab rìjálù min khashab rìjálù min hijara èsì tó fọ́ ṣùgbọ́n èsì yẹn ò kún tó èsì tó yẹ kó tó kún ó ní ọ̀rọ̀ tí Ibn Ashur sọ pé Ibn Ashur sọ pé wa itlaqu rijali ala al-jinni ká pé àwọn àlìjẹ̀nú ní rìjálì an tọ̀ríkì tashbihi wal mushakala a fi nǹkan wé nǹkan ni ẹ̀yìn pé tó pàtí ló rìjálù fún èèyàn náà láti sọ pé tó correspond lọ́dọ̀ náà ní kíni ní rìjálù tó pé kíni léwùkú ìhí máa rìjálù náà ins tó pé ó wá papọ̀ bíbí rìjálù sọ àmì tó pé kíni fa inna rajula gbólóhùn rajul lédè Lárúbáwá ismun lè dákàrí bálígì ní bani Adam ar-rajul ismun lè dákàrí albálígì ní bani Adam
ọkùnrin tó ti bàlágà náà mà níbẹ̀rẹ̀ àwọn pè ní rọ́jù lọ́dọ̀ Lárúbáwá àmọ́ torí wípé Ọlọ́run ọba fẹ́ sọ̀rọ̀ àwọn àlìjànú fún wa irú rìjálù tó lò fáwọn èèyàn náà ló lò fún àlìjànú gẹ́gbó yìí sí pé Ọlọ́run bá náà ti sọ náà níbi ìbẹ̀rẹ̀ níbi Suratul Qaf pé wa idh sarafna ilayka nafaran minal jinn an-nafar lọ́dọ̀ Lárúbáwá èèyàn ni wọ́n ń lò fún torípà ń lò fẹ́yàn àfi ń lò lọ́lọ́run fi lò fàlìjànú so àwọn sọ wípé àyà yìí fi hàn wá wípé àwọn kan bẹ́nu àwọn èèyàn tí wọ́n ní link pẹ̀lú àwọn kan nínú àwọn èèyàn ńláńlá nínú àwọn àlìjànú ọlọ́ni fazaduhum rahaq gẹ́mù sí sọ ó lè mí ní pé wọ́n wá tún jẹ́ ká lékún ní sísọnù èyàn ó mí ní wípé àwọn kan bẹ́nu àwọn èèyàn tán sin àlìjànú ó wá jẹ́ pé bí wọ́n sì sin wọn kọ́ ìjọsìn wọn tán ṣe yàn ó wá jẹ́ kí dọ̀lá lù wọn tó lékún rọ́hápù omi ní ìfún bẹ̀ rọ́hápù omi ní ìfún pé àwọn àlìjànú wá jẹ́ kí a ṣe má ṣe àṣìṣe àtẹ̀ṣẹ́ ìyàn kò lè kò dàrí wọ́n tó fi ṣíríkù kún nǹkan tán ṣe láìdá tá bá tún rọ́hápù sí zullu ìyẹpẹrẹ yóò mí ní pé ńgbà táwọn èèyàn yẹn ti rí táwọn àlìjànú yẹn ti rí pé wọ́n sì ń pè wá wọ́n ti rò pé àwọn jù wọ́n lọ wọ́n wá tún wá increase wọn ní yẹpẹrẹ pẹ̀lú pé kọ́ máa kó ìbẹ̀rù sí wọn lọ́kàn sí òun lẹ́fì rí pé ó true kò true ẹ̀yìn òpin tó bá ti sọ̀rọ̀ fún wọn lẹ́nìkan sógun owó sí kí nìkan gbogbo ìbẹ̀rù ni tó kílẹ̀ tó wá ní kóhun ṣe wọ́n pẹ́ ọwà lọ lè gbé yà rẹ̀ wá wà jù pé jọ mẹ́ta náà ló gbó tó fi kú ó ìbẹ̀rù ìtumọ̀ kan ìtumọ̀ mẹ́ tó ní pé wọ́n kún wá lé wọn kún lálẹ́ in tó kọ́mọ̀ táwọn àfáà mọ́ fi ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ó ní pé wadhalika anna ar-rajula fil jahiliya èèyàn lásìkò jahiliya kana idha safara tó bá travel fa amsa tí bá ti ń di ọ̀sán mọ́rọ̀lẹ́ fi qafr min al-ard tó wà ní ilẹ̀ oko ilẹ̀ tí kò sí kókó ń bẹ desert tó ti fẹ́ kò òun nìkan náà kí lèyàn wà wí kọ́ọ́lá yóò ní a'udhu bi sayyidi hadha al-wadi ẹni tó jọ́gá ayè yìí tó jọ́gá ayè valley yìí mo wá sọ pẹ̀lú rẹ̀ min sharri sufaha'i qawmi níbi aburú àwọn ìjọ rẹ̀ àwọn tí wọ́n nílàákàí àbí tí wọ́n lè kọjá àlà tí wọ́n wà of good conduct nínú àwọn ìjọ ẹ̀ ṣe mọ̀ báwọn náà sí báwọn tí ará Èkó náà sí wọ́n sọ àwọn ọmọ onímọ́tò àti gbogbo ará Èkó sọ pé lágbájá ni bóòlù sọ pé yàtọ̀ fọ́gà nínú àwọn ọmọ sọ̀rọ̀ ọ̀gá ní wọ́n tún ní wọ́dù kan táwọn ń lò rí tó sọ pé lágbájá ló ní bí ìwọ̀n ní kí something like that igbe lágbájá mo ti ní wọ́n sí wọ́n pé so ó sáré pé wọ́n lè sọ pé tó sàmì ní pẹ́tọ̀ lágbájá ló ń control bí báyìí tó ní pé tẹ́nìtì bá ti ṣẹlẹ̀ táwọn bọ́ìsì rẹ̀ bá dé tó bá sọ pé lágbájá ní báyìí wọ́n ní pé wọ́n ṣe tuálé fún ẹni pé ìtumọ̀ pé mo gbọ́dọ̀ débi kí ní ọ̀gá so tó pé anybody tí bá tí wọ́n ń bẹ̀rẹ̀ àbẹ̀rù aburú ọ̀gá yẹn ni ó lọ lè sádi tó bá ti pè báyìí wọ́n débẹ̀ ọlọ́gá ni so irú rẹ̀ náà tó jọun làwọn Lárúbáwó ṣe pé tọ́ ó ti débì kan báyìí ẹrù ti ń bà a'udhu bi sayyidi hadhal wadi min sharri sufaha'i qawmi sufaha ń dá kọ́ntẹ̀sì irú àwọn tá a sọ yìí táwọn fẹ́ ṣe ọ́n sùta tí ó bá ti rí sẹ́yìdì bàbá ẹ̀yin lẹ́wà ń báyìí so àwọn èèyàn wà wí bẹ́ tán bá wá wí bẹ́ tán
fayabitu fi jiwari minhum ẹni yóò lè sùn bẹ̀ ó ti wà protected hatta yusbih tí ó fi jí. In fact Ibn al-Jawzi tó mú kí sọ̀kan wá mi ò rí confirm but nǹkan sáàkà Zadul Masiri ni ó ti mú wá. Ó pè ní hadisu Karda ibn Abi Sa'ib al-Ansari. Ó ní ẹni yìí ó sọ pé kharajtu ma'a abi ila al-Madina fi haja. Èmi àti bàbá mi a lọ sí Madina àwa bùkátà kan lọ fún bùkátà kan. Pé àkọ́kọ́ ó ní kíní ẹ̀ ṣẹlẹ̀ nígbà tán kọ́ dápọ̀ ànábì tán mẹ́ṣẹ́ ọ̀rọ̀ ànábì ní Maka. Fa awana al-mabitu ila ra'idana. Nígbà tá wá ń travel lọ tí alẹ́lé ẹnìkan tí ń da ẹran esna àwa sùn sọ́dọ̀ ẹ̀ pé gbàtí tá tí ń travel lọ pàpà alẹ́ àsùn sọ́dọ̀ ẹ̀ tí ń da ẹran. Falamma intasafa al-layl ìgbà tó di àárín òru tó rò di half ja'a dhi'bun ìkòkò kan bá dé wọ́ fa akhadha hamala min al-ghanam ó bá mú ẹran kékeré kan ní àwọn ẹran tẹ́lẹ̀ ìdá ọmọ ẹran fọwọ́fàbà rọ́í ẹni tí ń dẹ̀rán bá dìde fanada ó bá pẹ́ pẹ́ ya amiral wadi ìwọ́n tó pẹ́ wọ́n ló ń control area yìí tó ń control valley yìí tó ń control bòdè yìí ayé yìí jarak aládùúgbò rẹ̀ ní ń pẹ̀ ọ́ fanada munadin la naro ẹnìkan bá pèpè táàmù táàrí ó ní yá sarhan arsilu dìbò ní jẹ́ sarhan yá sarhan arsilu ọya release ọmọ fa'ida alhamalu yashadu ó release ọmọ ẹran yẹn nísànṣá torí pé ẹmọ̀ kí wọ́n ti gbá mú hatta dakhala fil ghanam bó ṣe wọnú àwọn ẹran yòókù nù. So àwọn Lárúbáwá wọ́n máa ń ṣe Ọlọ́run bá sì jẹ́ kó yé wa pé àwọn èèyàn wọ́n ní contact pẹ̀lú àlìjẹ̀nú kódà níbi tí ò ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sánmà. So lẹ́yìn ìgbà tọ́lọ́run bá sọ ilé yẹn tán Ọlọ́run wá ní wa annahum dhannu kama dhanantum allan yab'atha Allahu ahada. Ara àwọn beliefs wọn òun náà ni pé àwọn náà rò bẹ́yìn náà ṣe rò ilé ọ̀rọ̀ yìí ó lè jẹ́ pọ́rọ̀ tọ́lọ̀ pé Ọlọ́run bá ló sọ látẹnu wọn ó sì pá nábì ní sọ fáwọn kèfèrí torí kàwọn tọ̀ náà tún tó wà ń bẹ pé wọ́n rò gẹ́gẹ́ iná ṣe rò ipe káàkiri aláyẹbá fàlọ́wọ́ àhàdà Ọlọ́run ọba kò lè gbé ẹnìkankan tó bá kú dìde ìtumọ̀ yẹn ló clear jù bẹ̀ pé ẹni tó bá ti kú káwàá pé jù alkiyama ń bẹ wọ́n gbé dìde Ọlọ́run wá sẹ́sì rò àwọn kan náà àwọn náà rò bẹ́ ń bẹ nínú àwọn àlìjànú àwọn náà rò bẹ́ àwọn dá ìtumọ̀ tó wọn ò clear tó báyìí ni pé àwọn kan nú wọn náà wọ́n sì rò pípẹ́ Ọlọ́run ọba ò lè gbé ẹnìkan dìde lójíṣẹ́ pípẹ́ Ọlọ́run bá rán yàn sí yàn tó wọ́n ma ní túnmà máa nazzalallahu ala bashari min shay Ọlọ́run ọba òkú rán mẹ́sẹ̀jì kankan sí ẹ̀dá kankan àwọn èèyàn kan parọ́ àwọn náà túnmà náà àwọn náà ní bìlífù ilé yẹn lẹ́yìn ìgbà tí wọ́n sọ yẹn tán àwọn àlùjànnú wá ní wa anna lamasna samaa fawajadnaha muli'at harasan shadida wa shuhuba pé ńgbà tá a wo sánmà tẹ́ bá ti wo lámsù kí ni jẹ́ lámsù mi ni pé kéèyàn touch nǹkan àmọ́ kí ni wọ́n lò fún rírà wọ́n lò fún pé a examine a test wọ́n lò touch láti fi mí ní text torí pé ṣe mọ̀ pé
tẹ́ bá fẹ́ feel bí nǹkan bá ṣe rí ó ṣe kẹ́ feel ẹ̀ ò ní pé ìtẹ́yàn bá fọwọ́ feel ò ní feeling ẹ̀ lágbára jù ìtẹ́sí fi feel náà ni pé ẹ fẹ́ mọ texture ẹ fẹ́ ní experience in partnership so ni wọ́n fi lo lamsu láti fi mí pìtọ̀ attest ipe ńgbà tá a dé sánmà tá a débẹ̀ tá a jòkó sí a rí wípé a observe a examine ọ̀jẹ̀dínà àmúlẹ̀ alasan ṣe wa ṣùgbọ́n bá security yẹn pọ̀ ju bó ṣe máa ń wà lọ ó kún kẹ́kẹ́ fún security ó kún kẹ́kẹ́ fáwọn ìràwọ̀ tó ń jù wá sàpé dìsín incident yẹn ló ṣẹlẹ̀ kí ló lè ṣẹlẹ̀ and bá a ṣe tá a ṣe máa ń ṣe ní pé tọ̀wọ̀ annákúnná nàkúdù mi náà màpá ìdẹ̀mísà a níbi tá a ní àyè ìjòkó tára máa ń gọ sí láti fi gbọ́ nǹkan àwa observe pé nígbà tí ṣóòbù ti pọ̀ fàmọ́ yestamil an ẹ̀jìdìlà ó ṣe àbà rọ̀sọ̀lá anybody tó bá fẹ́ gbọ́ nǹkan kan nísìbá yóò rí star tí wọ́n jù mọ́ tí ó jẹ́ rọ́sọ̀dù pé tí ó jẹ́ hafiz ibi tó ti mọ́ lágbé náà rọ́bá kàbílì mẹ́rin sọ́ọ̀dì ẹni tí wọ́n nǹkan báyìí sún bí pé kò sùn tí ò kú òbí tó wà lẹ́fí ń pe credit lẹ́fí ń pe deposit ní rọ̀síd ní tó bá tẹ́ ń pe rọ̀síd ní pé wípé deposit pé kò kú mẹ́ òun lẹ́fí pé máa fi ń pe gbogbo bí táà ti máa ń wo oṣù ní màá rọ̀síd pé ní observatory ẹ máa observe nǹkan wípé bíi pé ọlọ́run ọba fẹ́ kan ti sẹ́ ti ṣìhábù kalẹ̀ báyìí tóun ti dúró báyìí pé tó bá ti dúró ó jù tí ẹmọ ní ṣúgbà táwọn náà wá rí kí ní ń ṣẹlẹ̀ ó ní fàmọ́ yestamil ẹni tó bá tẹ́tí nísìn tó lóun fẹ́ gbọ́ ẹ̀jìtìlá owó ṣìhábà rọ̀sùdà yóò rí wípé ṣìhábù dúró dè ọlọ́run bá ti blọ́ọ̀pù ẹ̀ torí tó ṣẹlẹ̀ yẹn tó blọ́ọ̀pù ẹ̀ ni wọ́n fi wá ń wádìí pé kí ló ṣẹlẹ̀ lórí rẹ̀ òun ni wọ́n fi kan bí tánù sọ́sọ́ àti ń kẹrùn láti ìsìta kọ́kọ́ ká láti ìsìta fi bẹ̀rẹ̀ kíláàsì yìí wípé àwọn màláì àwọn àlùjànnú lọ káàkiri pé àwọn orí kankan gbọ́ wọn sánmà pé n tó ṣẹlẹ̀ yìí àdísì Bukhari àti Muslim àdísì Abdullah ibn Abbas n tó ṣẹlẹ̀ yìí nǹkan kún yà ṣẹlẹ̀ ni títí tán padà wá fi débi tánù sọ́sọ́ láti ń nídìí ẹ̀rọ tó ń gbọ́rọ̀ kìrọ̀ هذا الذي حالت بينكم وبين خبر السماء nǹkan yìí ló blọ́ọ̀kù yín tí ó yẹ kẹgbọ́ خبر السماء tẹ́yìn bá wà àdísì Bukhari àti Muslim so tó bá ṣe pàbá ìtún gbà wípé wọ́n sì tó ń gbọ́ kí wá ní túnmà حالت بينكم وبين خبر السماء àbá sọ wípé wá àwọn ògbọ́ púpọ̀ tó bẹ̀ mọ́ nínú ajá sí sọ̀sùnmọ́ káfíìsì pé gbogbo nǹkan tó kàn lè máa gbọ́ nǹkan tá ti ń gbọ́ láti ọ̀rọ̀ jàhílíyà yìí lànàbì ń sọ kọsán wá bí ànábì àmàlìjànú ọ̀nà pick information káàkiri ibi tá ti mọ̀ pé bẹ́ẹ̀ ni tẹ́ bá lọ lè ka kí sọ Ibn Sayyad tí àwọn kan náà sọ àbárò pé òní Masih Dajjal tánà sàṣálà àrùn sí òun náà máa ń predict nǹkan ìmí sì máa ń rí bẹ́ ànábì wá sọ fún pé ànábì ní kí ní máa ń rí òun náà sọ pé àlùjànnú náà máa wá bá wọ́n sì pánàbí dìde already ànábì wá sọ fún ànábì wá ní qad khabba'tu laka shay'an mo ti kíìpù kankan fún ó predict kí ànábì kíìpù àyà yawma ta'ti as-sama'u bi-dukhanin mubin nígbà tí ó sàmà sí wà ní àdọ́kù onírànsọ̀ ànábì wà ní ẹ̀ẹ́sà falan ta'du wa qadraka remain lẹ́ni yẹpẹrẹ ò lè kọjá láàrẹ̀ so ẹ̀sì lè rí lásìkò tá a wà yìí náà
àwọn táwọn àlùjànnú bá fẹ́ lò láti fi mislead èèyàn wọ́n lè máa fún ní information àwọn èèyàn òun náà lẹ́bí páwọn èèyàn sá lọ sẹ̀lẹ̀ kìnnìkàkìnnà tẹ́lẹ̀kọ́ pá àwọn ní olórí òkè lábájá ní kódà so many people ní ọmọ ń fà kóònù Islam tó gún sọ fún wípá ìwọ ìrìnà ìwọ kìnnìkà ìrìnà ń jẹ wọ́n lójú wọ́n ayé àtọ́ sọ pé òun lè rìnà sílẹ̀ òun lè rìnà sára wọn ní wàhálà tó kó ara sí so now wọ́n lẹ́yìn àwọn ń gbọ́ àmọ́ nísìn àwọn ti rí pé èyàn ò lè gbọ́ mọ́ ọmọ yestamil an ẹjìláwò ṣìhábá ọ̀sọ̀rọ̀ pé and tẹbá ìtúnwò tọ́nà pé wà nákúnná nákúdù mínà màkọ́ìdà lè sámẹ̀ láàmù tó wà ń bẹ lè sámẹ̀ láàmù tààlérù àbí láàmù ilá ní jàrí àìlè ají lè sámẹ̀ kò sí nǹkan táà ń fẹ́ kan jòkó síbẹ̀ sí káfí lè gbọ́ náà ni káfí lè gbọ́ náà ọlọ́dẹ̀ pé innahum ani sam'i ẹ máa zòlò pé kán gbọ́n àti yẹ̀wọ́n kú mẹ́ àti yẹ̀wọ́n kú mẹ́ tó kọ́lọ́wọ́n bó fẹ́ kí wà yìí kí n kankan dápọ̀ wọn lẹ́yìn ìgbà tán sọ ilé yìí tán èyí tí wọ́n á tẹ̀lé ni pé wa anna la nadri asharun urida biman fil ard am arada bihim rabbuhum rashad tó awó mọ̀ ṣé o aburú la gbàlérò pẹ̀lú àwọn tó wà lórí ilẹ̀ ní pẹ̀lú bọ́n ṣe blọ́ọ̀kù wa ká mọ́ gbọ́mọ́ àbọ́lọ́run ọba rú rere rò wọ́n ṣẹ́gbọ́n mi ní táwọn àfáà tú níbi áyà yìí ó pín sí di méjì àwọn mẹ́ta àwọn kan mẹ́nu àwọn àfáà tán tú wípé tọ́ àwọn ọ̀bọ̀ yóò rẹ ní àbábúrú ní tọ́lọ́wọ́n fagbà lérò ṣùgbọ́n wallahu a'lam ìtumọ̀ tó súnmọ́ tá bá ní ká tú pé tí wọ́n ń wí ò ní wípé wọ́n láwọn ọmọ tọ́lọ́wọ́n gbà lérò náà ni ilé yóò lọ pẹ̀lú inna sami'na Qur'anan ajaba àbí wípé ní sọ́lọ́run ló kọ́ sọ fún wa pé wọ́n láwọn gbọ́ Qur'an tó jẹ́ mọ̀ yahdi ila rushd ẹgbọ́ yahdi ila rushd àwọn fúnra wọn ni wọ́n establish ẹ̀bẹ́ káwà tó sọ páwọn náà wọ́n tún wá sọ pé a máa rọ́ dàbí rọ́bùn rọ́ṣẹ̀dá pé a mọ̀ bóyá abúrú Ọlọ́run gbà lérò àwọn fẹ̀ kan náà ti acknowledge pé rọ́ṣàd ni àfitàbà túkàtù wípé àwọ ọmọ rúṣìdù ní kiri ìfúnra rẹ̀ nípìnlẹ̀ pé rúṣìdù ní kiri yìí nípìnlẹ̀ ṣùgbọ́n níjọ́ tó bá dórí ilẹ̀ tán ó lè jẹ́ test pé níjọ́ tó bá dórí ilẹ̀ tán tó ń bó ṣe jẹ́ pé ìfọ̀nàmọ́ Ọlọ́run bá gbà lérò pẹ̀lú ẹ̀ yóò wá jẹ́ test fáwọn èèyàn tó ṣe pé test òun ní àjíkẹ́ lómi fi sọ́nù because ẹmọ̀ pọ́lọ́run ọba nígbàtí mẹ́sẹ̀jì bá sàtì wá dọ́dọ̀ yín tẹ́lẹ̀ náà o lè mọ́ fi àjẹ́ yín bọ̀ tí mẹ́sẹ̀jì bá dé tó ẹgbọ́n ẹ̀kẹ́ fi mọ̀nà ẹni tó ń bá tó wá ṣe kèfèrí sí ńkọ́ o lè pé tí ẹ̀yìn sẹ́kọ́ jẹ́ rọ́ṣàdá pé ṣọ́rù ní ó jẹ́ àmọ́ tí Ibn Ashur tún tẹ̀ ní pé ohun tó ń tún ní wípé nǹkan tí ó máa ṣẹlẹ̀ lórí ilẹ̀ báyìí wẹ́dá aburú wẹ́dá dáadáa àwọn onímọ̀ rẹ̀ mọ́ báyìí because wọ́n fẹ́ kàn ti cut wa off that is wọ́n fẹ́ sọ déédéé ibi táwọn wà nísìngbà tán ti cut because áyà yìí wá lẹ́yìn fàmọ́ yestamil anan
ó wá lẹ́yìn fàmọ́ yẹ́sítàbíl ánà ni ipé tọ̀ náà bá a ṣe ń gbọ́rọ̀ tẹ́lẹ̀ táàrí gbọ́mọ́tọ́lọ́wọ́ bá fẹ́ kan ti blọ́ọ̀kù tó di security sama ìmọ̀ wá ti court bí wọ́n wá ti wá court ní sọ ìntọ́lọ́wọ́ ma wá decide pẹ̀lú àwọn ará alẹ̀ aburú ní ẹ̀rẹ̀ sí wọn ní ó dáadáa ní ó ṣe yí pé wà ná lánà dìrí kó gbogbo pressure àṣàrò ní orí dàbí wọ́n fi amúrábí rọ́bí wọ́n ṣẹ́dá òun ni ó jẹ́ nǹkan tí wọ́n mọ̀ sí àpéjọ́ tẹ́yàn bá ti fẹ́ sọ nǹkan tẹ́yàn ò mọ̀ wà á sọ gbogbo nǹkan tó kó sínú ni ẹ jẹ́ kí n sọ yí tó súnmọ́ nínú nǹkan tá a máa ń gbọ́ ìní kọ́ torí pé Qur'an là ń kà bọ̀ tó má ti sọ ẹ̀ tì máa pé iwájú lọ́lọ́kọ̀ yìí ń wà mí lọ ẹ̀yìn lọ́lọ́kọ̀ yìí ń wà mí lọ mi ò mọ̀ ṣe understand ìtumọ̀ pé òun ò fẹ́ kan tí ẹ̀ mọ́ dàdá ìsàmì tó ń lọ ló fi sọ pé ó fi sọ wájú ló fi sọ ẹ̀yìn wípé torí pé nísìn mọ́tò náà nǹkan iwájú àtẹ̀yìn náà ni mọ́ ń lọ ẹgbà mi yé iwájú àtẹ̀yìn náà ni mọ́ ń lọ tọ̀tí rẹ̀ pé bí wájú ní lọ ní o bẹ́yìn ní lọ mi ò máa pé ìgbà tọ́lọ́wọ́n bá ti blọ́ọ̀kù wa táàgbọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ aná lánàá dìrí àmàmá o gbogbo tọ́lọ́wọ́n bá fẹ́ decide báyìí asharun urida liman fil ard am arada bihi rabbuhu rashada dáadáa Ọlọ́run lè decide fún àwọn ilẹ̀ ẹ̀yìn ìkejì náà ní àmàmá ìtumọ̀ kan ìtumọ̀ kejì ní pé nǹkan tá a gbọ́ yìí tá a ti mọ̀ yìí báyìí tá a ti mọ̀ pé Kùránì sọ̀kalẹ̀ tẹ́sì ti mú wa kó hey ṣé pé ànábì Ọlọ́run bá nábì dìde ṣé oore ni ó jẹ́ fáwọn èèyàn ní àbábúrú kìí sí kọ́rọ̀ wáyé orí gbogbo ẹ̀ ṣùgbọ́n bó làwọn èèyàn ó ṣe rí pẹ̀lú ọ̀rọ̀ wáyé because nígbà tó bá padà dé táwọn kan ò bá gbà àbúrú ní ó jẹ́ fáwọn wá àwọn tán bá sì gbà ń kọ́ orí ní ó jẹ́ ìwọ Ọlọ́run wá decide pẹ̀lú àwọn tó wà lórí ilẹ̀ àti ta ni ó bọ́ síbí ta ni ó bọ́ sí àwọn ọmọ so inshallah gitado a pere níbi wa anna minna salihun wa minna duna dhalik kunna qara'ika subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum.